A kú dédé ìwòyí gbogbo ojú tó ń wò wá. Orúkọ mi ni Victoria Ìyanolúwa. I'm an ND holder ní ilé ìwé Polytechnic Ìbàdàn. Ẹ káàbọ̀ sí ìkànnì Àtẹnuwíjọ́ TV. Ẹ káàbọ̀ sí orí ètò tí a pè ní marriage challenges. Ìyẹn ìpèníjà tí àwọn obìnrin ń kojú nígbà tí wọ́n bá yálà kí wọ́n tó lọ́kọ tàbí nígbà tí wọ́n bá ti wọ ilé ọkọ tán. Ó ní a ṣe lọ mú omidan tí ẹ̀ ń wò ní ojú ìwòran yìí la ṣe lọ mú wá lénìí. Kí ló jẹ́ ká lọ mú omidan wá? Ó ní wípé bí a bá wò dáadáa a rí wípé a rí àwọn ọmọbìnrin nísìnyí tí wọ́n ti lé ní ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, ọgbọ̀n ọdún lé márùn-ún, that is 35 years tí wọn ò fẹ́ ọkọ. Púpọ̀ nínú wọn tẹ́ bá bí wọ́n léèrè wọ́n á ní àwọn ò fẹ́ ọkọ, àwọn ò dẹ̀ ní fẹ́ ọkọ, wọn ò fẹ́ ọkọ, yẹn ni pé wọ́n fẹ́ lọ́kọ. Bákan náà àwọn ọkùnrin náà 35 years old of age, àwọn náà ò fẹ́ yàwó. Kí ló wá fà á tí ilé ìfi ṣẹlẹ̀? Ìyẹn la fi ní ká lọ mú omidan yìí wá. Wọ́n ní ajá ìwòyí ní mọ ehoro ìwòyí lé, kóun ó wá kó wá ṣàlàyé fún wọn ìdí tó fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, kẹ́ tó gbóhùn lẹ́nu ẹ̀, màá rọ̀ wá ẹ bá wa share program yìí, ẹ bá wa subscribe sí àwọn ètò wa gbogbo. Iná ò ní tan owó yín. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ arábìnrin náà ká gbọ́ nǹkan tó sọ. Are you married? No, sir. Mo ti ṣègbéyàwó. Mo ti ṣègbéyàwó, sir. Kí ló fà? Kò really sí nǹkan tó burú, kò kí n ṣe pé bóyá nǹkan kan, bóyá ìdíwọ́ ìdènà kan wà. Kò dẹ̀ kí n ṣe pé bóyá èèyàn ò rí ọkùnrin pè yàn, à ń rí ọkùnrin pè wá. In fact, ìgbà míì ó kéré jù nínú ọ̀sẹ̀ kankan a ṣì ń rí bíi 3 4. Ǹjẹ́ o mọ tó ń pè ní marriage? What do you know to call marriage? How can I define marriage? Bí kí ọkùnrin àti obìnrin kan fọwọ́sowọ́pọ̀, kan fínúfíndọ̀ sọ wípé a jọ fẹ́ máa gbé títí láéláé. Good. A jọ fẹ́ máa gbé títí láéláé. Ní gbogbo ìgbéyàwó tí o ti máa ń lọ, tó máa ń tẹ̀lé àwọn ọ̀rẹ́ rẹ lọ, yálà ní mosque ni tàbí ní church tàbí ní ti ìbílẹ̀, kí ló máa ń wú ẹ lórí, kí ló máa ń motivate ẹ pé ó wù mí kí n náà ṣe lè àwọn? Lórí ìgbéyàwó ní àkọ́kọ́ ní bóyá bí èjì mi tí mo bá sọ pé mo ṣetán láti marry lónìí. Ìgbéyàwó jẹ́ ohun ìwúrí fún òbí ìzídà òbí bàbá and most especially ó jẹ́ ìwúrí fún òbí ìyá, òbí girl yẹn ẹni tó fẹ́ ṣègbéyàwó obìnrin yẹn pé ọmọ mi ló ń lọ sí ilé ọkọ ẹ̀. Number 2, ó show pé mo wà responsible, wọ́n kọ́ mi, mo gbẹ̀kọ́. Àwọn ọ̀nà kan wà ní ọjọ́ ìgbéyàwó tó yẹ pé àwọn òbí èèyàn gan wọn tí fún yàn rí, bọ́ ní ọjọ́ ìgbéyàwó ó máa gbà ní ṣá. Ẹ mọ̀, ọmọ fẹ́ fi àwọn òbí ẹ̀ sílẹ̀, ìjọ́ yẹn ló máa mọ ìwúlò àwọn òbí yẹn jù, ìjọ́ yẹn ló máa miss wọn jù pé I'm leaving my parents. The tears tí àwọn òbí méjèèjì, àwọn òbí gan tó máa kọ́kọ́ shed ní ọjọ́ yẹn, ó máa jẹ́ kí orí èèyàn kan máa wú pé ọmọ kan ló fẹ́ fà àwọn parent ẹ̀ sílẹ̀ yìí tí wọ́n wí pé wọ́n miss ẹ̀. Ó gba àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn gan, ó máa ń jẹ́ kí orí èèyàn wú fún ìgbéyàwó. Ṣùgbọ́n gbogbo out of 100% tí àwọn ọkùnrin tó wà níta sìn, kẹ́tọ́rí 10% tó máa wà buoyant, tó máa sọ yìí kó yá pé òun fẹ́ ṣe ìgbéyàwó, á jẹ́ pé bóyá ó ti close to bóyá bíi 40 or 30 something, tó dẹ̀ tún jẹ́ pé bóyá àwọn parent ẹ̀ wọ́n ti ń disturb ẹ̀ pé mú ìyàwó wálé. Gbogbo àwọn guys tó wà níta sìn, they will be like I want to flex, mo fẹ́ jayé. Wọ́n dẹ̀ mọ̀ pé ìgbádùn náà tún ṣì wà nínú téèyàn bá marry tán. Ọkùnrin ní àǹfààní láti
sì máa jayé lọ, ọkùnrin sì láǹfààní láti máa jayé lọ, bọ̀ àwọn wọn ò mọ̀ bẹ́ẹ̀. Ó ní àwọn ọkùnrin of these days Yes. wọn ò fẹ́ marry. Ṣé ẹ̀yin obìnrin àsìkò yìí ní ọkàn tí sẹ́yìn rẹ́dì láti marry? Ìbéèrè yẹn ó pàkàṣọ bọ̀ máa dáhùn sá. Out of 100% àwa obìnrin náà ta wà ń tàn sí, ká tó rí 50% tó máa sọ pé òun náà ṣetán marriage, ìyẹn náà tún máa ṣe díẹ̀. Ṣùgbọ́n tí obìnrin bá rí ọkùnrin tó máa fi lọ́kàn balẹ̀, kò sí nǹkan tó di lọ́wọ́ láti sọ pé bóyá òun ò ní ṣègbéyàwó àbọ̀hún náà kò ní settle down. But bí a ká sọ pé bóyá àyà àwọn ọkùnrin já àbí láti gbé èṣù sílé, torí pàwọ́ obìnrin ẹ mọ̀ yé pé báyìí báyìí ni wa, kò sí tó lọ báyìí nínú wa. Bóyá ká sọ pé bóyá ẹ̀rù ń bà wọ́n pé bóyá àwọn ò lè rí original pàdé. Ẹ̀yin obìnrin, ṣé ẹ̀rù ò kì í ba ẹ̀yin ti dúró gidi gbà pé mo ṣetán láti marry anybody? Bóyá kémi sọ pé ní tèmi báyìí o, ìgbà míì tí mo bá rí àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ pé bóyá wọ́n ti bóyá ní ọjọ́ wedding wọn, mo lọ síbẹ̀, mo wà lára àwọn bridesmaid wọn, ìgbéyàwó máa wù mí tó yẹ pé wá máa yá mi lára pé ó yá èmi náà tiẹ̀ ti fẹ́ ṣègbéyàwó. Tó bá tó di nígbà míì ká má parọ́, á tún yọ kúrò lọ́kàn èèyàn pé kí ni mo mọ̀ tí mo lè lọ bá pàdé níbẹ̀ yẹn. Torí pé kò sí out of àwọn ìyá wa, a sì máa rí àwọn kọ̀ọ̀kan mú tó yẹ pé àwọn gbogbo máa dojúkọ tó dẹ̀ pé à ń rí, tó yẹ pé àwọn gbogbo máa witness ẹ̀ nígbà tí àwọn àti àwọn bàbá wa tí wọ́n bá dìjọ ní gbólóhùn àsọ̀. Wọ́n ní bí ọmọdé bá tó kó lọ́kọ, ó máa ń lọ́kọ. Bó bá tó ọmọdé kó ní àdá, àárẹ̀ àdá lè lọ́wọ́. Kí ló dé tó jẹ́ pé nísìnyí you've ripe enough láti marry? Ìbẹ̀rù mi ni pé tó ṣe ń dùn lọ sìn, Ọlọ́run jẹ́ kó máa dùn títí láéláé, ká má sọ òdì kejì. Téèyàn bá wò pé bó ṣe ń dùn mọ́ mi, I love you tí à ń ṣe ń sìn, tó bá di lọ́la tí ọkùnrin bá lọ change nǹkan. And the thing is, àwọn ọkùnrin wọ́n máa ń change nígbà tí obìnrin bá bẹ̀rẹ̀ sí ní bóyá ìgbà tó bá ti lóyún, ìgbà ẹni changes máa ń sábà wà nínú ìgbéyàwó. Ọmọ tóbìnrin bá ti lóyún, ìdá kí bóyá kí mo wá tóbi kọ́yọ́yìn ìgbáyà wa kó fẹ̀ sí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀, ọ̀ téèyàn bá bímọ tán gan, kò sí èèyàn sì fi máa rí bákan bákan. So kó má jẹ́ pé bóyá ìgbà yẹn lọkùnrin yẹn á lọ máa ní pé ò fáìn mọ́. Ìbírò èmi tí mo lára ń sìn, kò sí ni tí mo bá bẹ̀rẹ̀ sí ní bímọ, mo tún sì máa fẹ̀ jù báyìí lọ. Bọ̀ èmi ni mo lè ṣe tó yẹ pé tí mi bá fẹ́ fẹ̀ jù báyìí lọ, ó tún ní tí mo ti bọ̀, kò sí ni ara sì sọ̀rọ̀ pé èèyàn ti bímọ. So ìgbà yẹn lọkùnrin wá lè máa sọ pé ò fáìn mọ́, ò wà okay mọ́. From there hatred lè bẹ̀rẹ̀, kọkùnrin kó gbégbá kó ní ò mọ́ gbé, kó gbáwò kó ní ò mọ́ gbé. From there ó lè sọ pé bóyá òun ò ṣe mọ́, tó yẹ pé tó bá ti rẹ́ni tó ń fún ní joy tó dẹ̀ wà shameful níta. Mo rò pé ẹ ti gbọ́ nǹkan tó sọ, ẹ ti gbọ́ ìdí pàtàkì tí àwọn obìnrin wòyí tí wọ́n fi fẹ́ fẹ́ ọkọ. Wọ́n ní ẹ̀rù ń ba àwọn, rí báyìí bí ìbẹ̀rù ọjọ́ dẹ̀ ń lọ lórí. Bí a bá mọ ìtumọ̀ ìgbéyàwó, a ó rí wípé dandan ó ní ìgbéyàwó jẹ́, ó yẹ ká ṣe ìgbéyàwó. Kò sí nǹkan tó ń láti bà yín lẹ́rù. Bó pẹ́ bóyá ẹ ó fẹ́ ọkọ, ẹ lọ́kọ náà ni. Ṣùgbọ́n àǹfààní wà nínú kí ènìyàn kó tètè ṣe ìgbéyàwó, yálà ọkùnrin pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin. Nítorí wípé wọ́n ní bí ọ̀gẹ̀dẹ̀ bá ti pọ́n, àsìkò ìgbà, àsìkò ara là á búra, ẹnìkan ìbúṣàngó lẹ́rùn. Torí wípé ẹni tó bá fẹ́ tètè jẹun ọmọ, àfikún náà tètè bímọ. Màá rọ̀ wá, ẹ bá wa share program, ẹ bá wa subscribe sí.